gbogbo ẹ̀yin fáǹsì Ìmáàmù Tọ́líà Ògbómọ̀ṣọ́ ṣe ṣú ọ̀pẹ lákè yìí ò tí máa mú gbóyó báyìí. Ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́kejì ẹ̀ pa ni ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀. Indirectly ẹ sọ pé kí wọ́n pa ẹni tí àwọn ilé ayé lára dìde tí wọ́n ní kí ẹni yẹn ló yẹ kó jẹ́ mú ìdílé àwọn ayé sọ pé indirectly ẹni kan pa ni. ẹ tún wo tẹ́lẹ̀ sọ ó tún ní kó máa pa wọ́n ni o a sì ń jẹ kinní kan lọ́wọ́ èyí tún gbọ́n wọ́n ìsáwò. èmi ò mọ̀ tó fún wọn dókítà o because Islam tá à ń sọ pé is a religion of peace ó ṣe wá mú ẹ̀sìn pé ká máa pààyàn wá. Sultan Sokoto nígbà míì tó já sí pé ní ó máa ń ṣe mistake kódà Ìmáàmù Maka ó máa ń ṣe mistake àtàǹsì nígbà míì tó já sí pé ní ọ̀rọ̀ tí Mudiru máa ń sọ ló máa ń current. Ẹ máa calm down tọ́rọ̀ mímọ̀ bá yẹ yín ẹ try láti gba ilé kí ó padà náà. Èmi ò máa tó fún yín dókítà gan ó dà pé dókítà àwọn alárùn ọpọlọ lẹ jẹ́. Subhanallah tó gbogbo àdàn lágbọ́n tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wí kò yẹ kí á tún jáde pé a fẹ́ sọ nǹkan lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ́run bá pè ní ẹni táyé ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ pàtàkì tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kálukú náà gbọ́dọ̀ ní ipa tó máa kó nínú ọ̀rọ̀ ẹ̀sìn tóun náà sọ pé òun contribute sí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àmọ̀ràn lélẹ́yìí fún ẹni tí liman kana lahu aqlun salim ẹni tọ́lọ́run bá ní kó ní làákàyè tí làákàyè sì ní àlàáfíà yóò mọ ohun tí mo fẹ́ sọ yìí pẹ̀lú àníyàn tí mo fẹ́ fi wí. gbẹ́ni tọ́lọ́run bá ṣe bó ṣe ṣe lóhun yìí tó sì gbé yín sáàyè tẹ wà yìí ìmọ̀ràn lásán lè yàn fún yín kì í ṣe pé ẹ̀kọ́ kan lèèyàn fẹ́ kọ́ yín ṣùgbọ́n èèyàn láǹfààní àti fún yín ní ìmọ̀ràn. Ànábì sallallahu alayhi wa sallam àdìsí kan wà tí mo máa ń páyà lórí ẹ̀. Ànábì ní mina asharati saa nínú àwọn májẹ̀mú tẹ́ fi mọ̀ wípé ìjọ ìgbé ayé ti fẹ́ parí àbí ká sọ pé àlùkìyámọ̀ ti ń dé òun náà ni an yurfa al-ilmu al-ilmu dini ìmọ̀ ẹ̀sìn gangan ó gbé kó lẹ̀ àníri mọ́ àníṣe kíni àníri mọ́ wayasbutu al-jahlu wọ́n wá ṣe ìsìbátù àìmọ̀kan ní ó mọ̀ jarit ní ó mọ̀ lọ káàkiri here and there tí a sì mọ̀ fi mọ̀ wípé àìmọ̀kan yẹn láwà máa value láàmọ̀ gbọ́lá fún bí ò bá rí bẹ́ẹ̀ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó represent ìmọ̀lẹ́nì 99% wọn táyé ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ táwọn èèyàn dẹ̀ believe pé àwọn gangan ni àfa àgbà tẹ́ ẹ bá lọ wo dáadáa ẹ rí i pé aláìmọ̀kan ni wọn subhanallah kò wá sí aburú nu kéèyàn já aláìmọ̀kan ṣùgbọ́n tó bá lè admit òtítọ́ tó lè accept defeat ẹni yẹn gbẹ́ pé alhamdulillah ìtọ́ pè mí sí yìí òótọ́ ni òun ẹ̀jẹ̀ ń ṣàtúnṣe ń bẹ̀ kódà tẹ́ni yẹn bá já aláìmọ̀kan irú bẹ́ẹ̀ òun gangan ló ní mímọ̀ Allahu akbar. So èyí tí àfa wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wí ó ti ń dá àwọn fìtínà kan lẹ̀ tẹ́lẹ̀ ojú jàgídíjàgan ló fi ń wo Islam táwa mùsùlùmí sì mọ̀ pé à ń ṣòro jàgídíjàgan. Irú ọ̀rọ̀ tẹ́ ẹ mú wá yìí ọ̀rọ̀ tó lè dà lóru tó lè dáyé rú ni àwọn Yorùbá wọ́n ń pè nǹkan kan ní ẹwà èdè tí Yorùbá bá fẹ́ bọ́mọ yẹn ẹ lù pa ẹ lù ọmọ yẹn pa bóyá ọmọ yẹn wà tí ò dá ẹ lù pa yẹn ṣó ti túmọ̀ sí pé kí wọ́n pa ọmọ yẹn kò túmọ̀ sí wọ́n kàn lo Yorùbá tí wọ́n lò yẹn ni wípé kí wọ́n fọ́ nìyẹn ní a very strong discipline òun ni wọ́n rìfà sí wọn ò ní kọ́ pa ẹ gbọ́ tó bá jẹ́ gbogbo ẹni tó ní èmi ló bá yín màá dẹ̀ lu ẹ pa ní ṣé gbogbo ẹni tó sọ pé màá lu ẹ pa ṣó láníyàn kó òun lu yàn pa ṣé tóun bá lu yàn pa ṣé yóò dúró tì ṣó táà Nábì bá lo kẹ́límọ̀ kọtàlá nínú àwọn àhádìsì náà bá wí táàrí àwọn kọ́kọ́ wà tó jẹ́ kó fi ẹ̀sìn tí wọ́n ní kọ́ pa èèyàn bí ẹni tó bá pààyàn kápò òun náà so irú nǹkan yìí irú àdìsí kan tí Ànábì wí sallallahu alaihi wasallam tó ní tẹ́nìkan bá wá tí ó fẹ́ dẹ̀sìn yín rú àbí tí wọ́n bá yan khalifa méjì kí wọ́n pàkan fún kan nípa tó lo kẹ́límọ̀ kọtàlá kò sọ pé kọ́ pàkan fún kan kẹ́lí kọ́ pa á kọ́ ókè tẹ́nìkan bá wá tó fẹ́ da fámìlì tí yín náà rú àbí tẹ́nìkan wá bírú àwọn tó fẹ́ lọ gba ọba nílé àwọn ọba kan kí làwọn ènìyàn ṣe wọ́n gbé lọ sí kóòtù ni so ẹ láǹfààní àti gbẹ́ni yẹn lọ sí kóòtù kẹ́límọ̀ tá Ànábì ń lò ń bẹ̀ yẹn ó ń túmọ̀ sí wípé sẹ̀ríà ni ká dáfẹ́ nìyẹn tó máa jẹ́ sẹ̀ríà òfin ẹ̀sìn ó dẹ̀ láwọn tó wà ní àárín yẹn tó máa authorize sẹ̀ríà yẹn wípé ẹgbẹ́ lágbájá lọ ní ẹjọ́ àbí ẹ ṣe báyìí bí irú yìí tí ó wà ní tó ń ṣẹlẹ̀ sẹ́yìn náà lọ́wọ́lọ́wọ́ nígbà tí ó ń di wípé ọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀ ń ṣọmọ ẹbí yín àbí nǹkan kan ẹ̀yin náà gbé ọba ẹ̀yin náà gbé lọ ní ẹjọ́ nígbà tó bá ní báyìí ẹ̀yin náà gbé lọ ilé ẹjọ́ ṣé kàn sọ pé ẹ̀yin náà ẹ̀ ń da ìlú rú ó sì wà náà fi ẹ̀sìn pé ẹnìkan náà tó náà bá ti ń fẹ́ máa da ìlú rú tó fẹ́ máa ṣe gbá ẹyọpò nínú òfin ẹ̀sìn wa ló wà so
nígbà tó bá náà try láti ṣe àwọn nǹkan kan ẹ gbé lọ ilé ẹjọ́, wọn ò ní kó dá sẹ̀ríà fún yín, ẹ sì remain lórí àpèrè yín. Ẹ mọ̀ sọ, ẹ dákun bàbá wa imam, ẹ jọ̀ọ́ àmọ̀ràn ni, ẹ mọ̀ sọ mímbàrù yín di battlefield, personal battle títí yín, ẹ mọ̀ gbé wá sórí mímbàrù kẹ́ sọ pé bí mo ṣe lérò ẹ̀kọ́ ni mo ṣe gbé lẹ̀ o. Mùsùlùmí máa ń fẹ́ ká máa ṣe ìntìzáàrù fúnra wa pé nǹkan sọ ẹ̀já gbà bẹ́ẹ̀, kódà kò rí bẹ́ẹ̀ lọ́kàn yín, àwọn ò gbà bẹ́ẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ nítorí ìfẹ́ ta ni sí yín. Abẹ́ Ọlọ́run fún gbogbo wa kó jọ kó jẹ́ arójú rẹ̀ kó sì san wá lẹ́san àníyàn tó ń kálukú fi ń ṣe. Quick one fún gbogbo ọlọ́gbọ́n àtolóye àtonílàkàì. Another ìmọ̀ràn fún al-Imam al-Akbar limadinati Ògbómọ̀ṣọ́ wa majawaraha. Ṣẹ́rí lóòótọ́ àwa kì í ṣe fámìlì àdẹ́ ń ṣọmọlé ayé lára. In tó dẹ̀ ń lọ níbẹ̀ kì í ṣe gbogbo ara ló fi yé wa. Tí àwọn ilé yẹn bá wá jáde tán bá sọ pé lágbájá kì í ṣọmọ wa, kì í ṣòun ló yẹ kó jẹ mọ́mú wa. Àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ ń sọ tá a bá tiẹ̀ lè sọ́pọ̀ tọ́nà sọ tá a débẹ̀, àdẹ̀ tó lè sọ pé rọ́nà pa torí pé a kì í ṣọmọ bẹ̀. Àwọn ọ̀rọ̀ kan bẹ tí ó mọ̀ jáde lẹ́nu yín tí ó mọ̀ àkọ́kọ́ pé àbí ń táwọn ẹbí yìí ń sọ nípa imam àbórí bẹ̀ lóòótọ́ ni. Ó fẹ́ jọ bíi pé wọ́n mẹ́ni yìí wọ́n mọ̀ wá ẹ̀ wọ́n mọ̀ ṣe sí ẹ̀ ló jẹ́ wọ́n mọ̀ pariwo pé kì í ṣọmọ àwọn o. Àwọn àdìsí kan wá ń bẹ tí mi ìfẹ́ káyọ̀ padà kà fún yín. Kí ni àdìsí yẹn náà ni pé nígbà tí sọ̀hábà kan lọ bá Ànábì pé mẹ́ta sáà ìgbà wo la yóò parẹ́. Tá Ànábì wá ń sọ pé idha usnida al-amru aw idha wusida al-amru ila ghayri ahlihi fantasiri sáà. So hadith yẹn ọjọ́ tẹ́ bá ti bá a débi páyé ń karú hadith yẹn fún yín. Ṣé mọ̀ pọ́rọ̀ ẹnu yín ti ha kọ́kọ́ ọ̀rọ̀ táwọn ilé ayé lára ń sọ pé ẹ̀ sọmọ àwọn nìyẹn. Ẹ̀yin náà gbọ́rọ̀ rẹ̀ tẹ́ sọ pé kan pa ẹlòmíì tán bá ṣe gbé yàn fún. Indirectly ẹ̀ ń sọ pé kí wọ́n pa ẹni tí àwọn ilé ayé lára dìde tí wọ́n ní kí ẹnìyẹn ló yẹ kó jẹ́ mọ́mù ìdílé àwọn. Ayé sọ pé indirectly ẹni kan pa ni. Ọ̀rọ̀ yẹn dẹ̀ tàbùkù ń tẹ gbé dání, ó tàbùkù àpèrè yẹn, ó tàbùkù láwà ní tẹ ewé. Ìmọ̀ràn ni o, Ọlọ́run á fi í mọ̀nà, á fà wá náà mọ̀nà. Assalamu alaikum.